okó tó kéré kí ni nǹkan tí yóò fà á, kí ni àwọn nǹkan tó o máa lò sí lábala sexology náà la wà yìí lórí ètò Ògbẹ̀nután reality show. Mo ní wípé ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò Ògbẹ̀nután reality show. Ní abala yìí láò ti máa sọ nípa nǹkan ọmọkùnrin tó kéré àti àwọn nǹkan tó máa lò sí, kí tí ẹ wá ní nǹkan tó fà á tí nǹkan ọmọkùnrin fi ń kéré náà, tí àwọn òbí tí wọ́n ń bímọ ní ìsìn tí wọ́n máa ṣàkíyèsí nǹkan tó fà á. Alákọ̀ọ́kọ́, àwọn kan wà tó jẹ́ wípé láti kékeré ní nǹkan ọmọkùnrin wọn ti kéré tí wọ́n dẹ̀ fi dàgbà kò tóbi sí kò tó dẹ̀ fi dàgbà bó ṣe kéré náà nìyẹn ló ṣe bá ń bẹ̀ náà ló ṣe bá ń bẹ̀. Mo rí nǹkan ọmọkùnrin ọmọ kékeré kan níjọ́ kan, kò jù báyìí lọ báyìí, ẹpọ̀n ẹ̀ nìkan ló wà ń bẹ̀. Ó jẹ̀bi pé kọ́kọ́ mú nǹkan báyìí kọ́kọ́ fi sọ nǹkan lórí ẹ̀ pín lórí ẹpọ̀n ẹ̀. Mo wá pè ìyá tó lọ́mọ yìí pé nǹkan ọmọkùnrin ọmọ yẹn kéré, tó bá ń fún ọmọkùnrin lóúnjẹ tó rán lọ sílé ìwé, tí nǹkan ọmọkùnrin ẹ̀ bá kéré, ó ti fún ní àwọn nǹkan láti mú àwọn nǹkan tó lè fa ìrònú sínú ayé ẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yìí sọ pé ṣé ìbálòpọ̀ nìkan ló ní ilé ayé? Ìbálòpọ̀ nìkan kọ́ ló ní ilé ayé, àmọ́ ara ìgbádùn ni ìbálòpọ̀ wà. Ìwọ ń tanra rẹ jẹ, ó ń fi ẹ̀sìn bojú. Bẹ́ẹ̀ sì ni ní abala ẹkùn rẹ, bí nǹkan ọmọkùnrin rẹ ṣe rí òtẹ́ lọ́rùn, kó tó wá bú mi àbí kó tó sọ̀rọ̀ sí mi, wọ́ sókè kúrò lórí péèjì mi, nítorí pé fídíò yìí máa parí ẹ̀, máa dẹ̀ sọ nǹkan tẹ́ ẹ máa lò. Tẹ́ bá sì lọ tó bá ti lè ṣe láì ṣe kó fẹ́ rà lọ́wọ́ mi, máa sọ nǹkan tó máa lò. Gbogbo èèyàn kọ́ ní enlargement cream, enlargement soap, enlargement cream ló ń ṣiṣẹ́ fún gbogbo èèyàn kọ́. Àmọ́ tí o bá ní sùúrù, ìdí tí mo fẹ́ sọ fún ẹ yìí, tó o bá ń ṣe Ọlọ́run gbọ́, nǹkan ọmọkùnrin ẹ yóò mọ̀ tóbi wẹ́rẹ́wẹ́rẹ́ ni. Kò tí nǹkan ọmọkùnrin ò bá ní fàyè gba ewé yẹn àti egbò yẹn kó accommodate, kò sí, o ò lè bẹ̀rẹ̀ lénìí kó ṣiṣẹ́ lénìí, o gbọ́dọ̀ jẹ́ ara nǹkan tó lò yẹn. Bẹ́ẹ̀ mi ò polówó oògùn nǹkan ọmọkùnrin tó tóbi fún ẹ, àmọ́ mò ń sọ nǹkan tó lè fà á. Alákọ̀ọ́kọ́, ara nǹkan tó máa ń fa nǹkan ọmọkùnrin tó máa ń kéré ní dídá ìwọ̀ ọmọ kékeré nígbà tí a bá bímọ. Kí ni mò ń sọ? Dídá ìwọ̀ ọmọ kékeré nígbà tí a bá bímọ. Mo lè má parí fídíò yẹn bíbáyìí lórí TikTok, pé orí YouTube mi lẹ ti máa parí fídíò yẹn tí mo pò ní sexology. Mo ti ṣe part 1 lánàá. Eléyìí ní ìsìyí okó tó tóbi, okó tó kéré ni eléyìí. So a máa sọ nípa ọyàn, a máa sọ nípa àwọn tó ipá bẹ wọn márùn, a máa sọ nípa ìlera, ìbálòpọ̀, a máa sọ oríṣiríṣi. Gbogbo tó bá sọ nípa ìbálòpọ̀ ní ẹ̀yà ara wa la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Tá bá dẹ̀ ti ń sọ, a máa sọ solution kan tí o lè lò sí. Probably if you can do it by yourself, do it. Don't call me to do this one for you. Do it by yourself. Alákọ̀ọ́kọ́ ni dídá ìwọ̀ ọmọ kékeré. Yes. Àwọn míì ò mọ̀ nípa dídá ìwọ̀ ọmọ kékeré. Ìwọ̀ ọmọ kékeré gbọ́dọ̀ kọjá orúnkún rẹ̀ kí wọ́n tó gé. Ẹlòmíì á fà náà kó tó gé. Bí bẹ́ẹ̀ ó máa ń fa àwọn àrùn kan fún àwọn ọmọ kékeré, especially àwọn ọkùnrin. Ìdá ìwọ̀ wà nínú nǹkan tó mú nǹkan ọmọkùnrin ọmọ kéré tí ó mú tí ó fi sá wọlé, àbí tó máa ń fún wọn ní ẹ̀pọ̀ wọn kan á sá sókè, ìkan á wálẹ̀. Ìdá ìwọ̀ ni ìwọ tí kò bá yé lọ ṣe research lé lórí kó lè mọ̀. Ẹlẹ́ẹ̀kejì, dídá okó ọmọ kékeré. Ṣé mọ̀ pé ẹlòmíì ìjọ́ kejì kó mọ́ alábíà ti wálé wọn á ti bá já. Ẹlòmíì lẹ́yìn ọjọ́ mélòó kan wọ́n á lọ sí hospital, wọ́n á bá wọn jà. Ṣé dáwọn nǹkan wọ̀nyí, àwọn ìwọ̀ tá à ń dá ní kékeré, tá à ń tètè dá fáwọn ọmọ yìí, tá à ń tètè dá fáwọn ọmọ wọn yìí, òun ló fà á tí ọmọ mi ojo rẹ̀ á jẹ́ kí nǹkan ọmọkùnrin rẹ̀ kó sá wọlé. Ojo abẹ́ yẹn àwọn máa ń believe pé kò kí ń dùn wọ́n torí pé wọ́n kéré. Kò sígbà tẹ́ dá abẹ́ ọmọ kékeré tí kò dùn ọmọ kékeré. Ẹ̀dá nígbà tó wà kékeré ni, ẹ̀dá nígbà tó ti dàgbà díẹ̀ ni, ó máa dùn. Àmọ́ torí pé ìgbà tí wọ́n wà kékeré yẹn wọn ò lè sọ bó ṣe dùn wọ́n sí, ló ṣe máa ń dàbí ẹni wípé a máa ń prefer láti dá ní kékeré fún wọn. Kò sí nǹkan tó sọ pé ẹ bá bímọ lé ní ẹ̀dá lọ́la ṣe kí nìkan. No, àwọn bí pé pains yẹn wọ́n ní tí mọ pains yẹn, irọ́ dẹ̀ ni wọ́n ti mọ. Kò sígbà tẹ́ ṣe nǹkan fún ọmọ kékeré tí ò mọ pains yẹn. Kí ló tẹ́ ṣe máa ná ọmọ kékeré tó ṣe máa ké? Kí ló tẹ́ máa gbọ́ kékeré tẹ́ máa ṣe báyìí tá máa ké? Ṣé kò mọ pains nìyẹn? Kí ló tẹ́ máa jọ kékeré sókè tá ṣe báyìí ó ti mọ ọjọ́ nìyẹn. So ìyẹn náà máa ń fà.
nígbà tí ẹ bá tètè dá abẹ́ fọ́mọ tẹ́ bá tètè wá dá abẹ́ fọ́mọkùnrin yẹn ìwọ yàtọ̀ pé nílé tí ọkọ tiẹ̀ o wọ́n máa tètè dá abẹ́ fún wọn o ok kí nìkan tí wàá máa ṣe wàá mẹ́sàn pé òun sì màsáàjì nǹkan ọmọkùnrin ọmọ ẹ̀ yẹn o lè gẹ̀ẹ́sì òwú àti ewé àtò bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì ọmọ tí a bá fẹ́ ìyá ọkọ tá a bá fẹ́ ọmọ ẹ̀ tí nǹkan ọmọkùnrin ọmọ ẹ̀ tó ṣiṣẹ́ dáa tó ṣe tó débi tó yẹ kó dé òun náà máa gbéṣu àti ẹyin lọ fún màmá ẹ ṣe tẹ́ ẹ jábẹ́ àwọn táwọn ọmọ yìí tó ní kìnnìún dáadáa àwọn ìyàwó àwọn ẹ̀gbọ́n mi wọ́n lè jẹ́rìí sí nǹkan tí mò ń sọ yìí so ibẹ̀ kọ́ ni mò ń lọ mo yà síbẹ̀ ni tẹ́bàtẹ̀ já ọkọ ọmọ kékeré ó máa ń fà tó máa ń súnkì pẹ̀lú ọjọ́ àwọn òbí mi ò dẹ̀mọ̀ kó máa ń màsáàjì ọkọ ọmọ kékeré jáde kán tó jábẹ́ ọmọ kékeré o gbọ́dọ̀ máa fẹ́ báyìí gbogbo àwọn jọ̀jọ̀ yẹn wá ṣe báyìí wàá ṣe kí ni wàá clean ẹ̀ tó bá clean ẹ̀ tó wàá fi òrí pẹ̀lú kí wàá fi wọ́ kó lè jáde síta kẹ̀dẹ̀ máa fún ọmọ kékeré ní àgbo jẹ̀dí mu òbí mi bisikíìtì láàárọ̀ bisikíìtì lọ́sàn bisikíìtì lálẹ́ ṣúwìtì ọmọ ẹ̀ ló máa jẹ nǹkan dúdú jù ice cream á ní nǹkan tó ń fi kẹ́ ọmọ nìyẹn ọmọ wa dàbí kínní nǹkan ọmọkùnrin wà kéré báyìí ìmí tí nǹkan ọmọkùnrin wà tó wá kéré pé látọ̀run wá ọlọ́run yóò da rẹ̀ fún báyà bàbá rẹ̀ ní àbí nǹkan kan bàbá dẹ̀ ní okó mi pọ̀ ọmọ máa ní o ẹ má ṣì mí gbọ́ o bisikíìtì orí ó ti fi jẹ̀jẹ̀jẹ̀ ó ti fi pọ̀ ọmọ ọlọ́mọ nídìí tó bá ti wá ṣe tán ọmọ ò máa gbé jẹ̀dí rí ọmọ wa bọ́ sórí obìnrin nígbà tó yá ṣe 1 2 3 ó ti dà nìyẹn àwọn nǹkan wòyí ó lè fà ìdákọ́lẹ́dẹ̀ máa ń jẹ́ kí nǹkan ọmọkùnrin máa kéré sí ọmọkùnrin míì ìgbà tó ń bí ìyá ẹ̀ tọ́jú ẹ̀dá nǹkan ọmọkùnrin ẹ̀gùn nígbà tó dẹ̀ dàgbà tán infection ti fà á ìdákọ́lẹ̀ ó ti fà á máa kéré sí ni tó bá ní ìdákọ́lẹ̀ nǹkan ọmọkùnrin á máa kéré sí ni á máa súnkì ni. ní abala tí bá tó fẹ́ sọ̀rọ̀ nípa oko tó tóbi ní ìsìn oko tó kéré ni mo sọ̀rọ̀ nípa ẹ̀ a ní àwọn kan tó pé tẹ bá rí nǹkan ọmọkùnrin wọn nígbà eléyìí ṣe kéré báyìí àmọ́ tó bá le tán wọn bí ìyá sè tí ó bá le tán wọn bí ìyá sè so ìwọ́n tún yìí nǹkan ọmọkùnrin yẹn wá kéré kí làwọn nǹkan tó lè lò ẹ lọ́ bá mi gẹ́ẹ̀tì pándọ̀rọ̀ tútù ẹ gé wẹ́wẹ́wẹ́ ẹ gé sínú ike tí wà ní abẹ́ tàbí ike tó ṣe gé nǹkan sí ojú alágọ́dé tó jẹ́ kíní kan ṣáàgé síbẹ̀ máa kí pándọ̀rọ̀ yẹn máa kó pọ̀ jù náà so ti yẹ tútù ní kò gẹ́ẹ̀tì o àwa gé wẹ́wẹ́ kó sínú ike àwa mú ṣúgà onígun ẹyọ mẹ́wàá péré wà kó sínú ẹ̀ tó bá ti kó sínú ẹ̀ wà rọmi sí wà fílẹ̀ kó wà fún ọjọ́ mẹ́ta ló máa fi fílẹ̀ wà máa mú ṣọ́ọ̀tì kan láàárọ̀ ṣọ́ọ̀tì kan lálẹ́ má jẹ́ kó pọ̀ jù kò iṣẹ́ fún jẹ̀dí o kò iṣẹ́ fọ́pọ̀ ẹ̀yìn ó ṣe fún kí nǹkan ọmọkùnrin ẹ̀ kó yọ jáde àbí kó bá mi gẹ́ẹ̀tì òrí gidi òrí original kó bá mi gẹ́ẹ̀tì ewé àtò kó wá gún pẹ̀lú òrí yẹn kó wá ṣe kí ni kó máa fi wọ́ nǹkan ọmọkùnrin yẹn o lè gẹ́ẹ̀tì warm water kó fi massage ẹ̀ wá síta kó wá máa fi wọ́ á jẹ́ kí ni á jẹ́ kí òrí yẹn wọlé sínú ẹ̀ á jẹ́ fi wọ́ bẹ́ẹ̀ ni pé òun ṣe exercise ni wàá fi wọ́ ká máa wọ pants tó tight ó lè fà kí nǹkan ọmọkùnrin yẹn máa súnkì kó máa kéré ẹlòmíì ní báyìí boxer á tight ni nǹkan ọmọkùnrin òjò báyìí lọ á tó wọn kó tó máa tight ẹ̀ sínú irú ẹ̀kọ́ báyìí ó máa ń fà kí nǹkan ọmọkùnrin kó máa kéré sí i so ẹ ṣe oní ewé àtò yẹn pẹ̀lú òrí tàbí kẹ́ ṣe onípàdọ̀rọ̀ ẹ lè ṣe méjèèjì náà tàbí kẹ́ gẹ́ẹ̀tì ewé òwú náà tẹ́ bá gún pẹ̀lú òrí tẹ́ bá fi ń wọ́ nǹkan ọmọkùnrin náà á jẹ́ kó yọ síta ẹ ṣe dúpẹ́ ń tẹ́tí sí wa ní àgbàlá Ògbẹ́nután reality show tí a pè abala yìí ní sexology láti lè ṣe Olúwaṣeun apps àwọn ló ń ṣe olùgbọ̀wọ́ ètò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ẹ jọ̀ọ́ èkéyìí àgbọ̀dá fẹ́ rà ẹ kàn sí iléeṣẹ́ Olúwaṣeun apps lórí nọ́mbà yìí 08108792787 ìlera ní oògùn ọrọ̀ a ò ní fi àìsàn ló gbá o àmì o ó dàbọ̀.